ènìyàn gbogbo àgbáyé ní àwọn Ìjẹ̀ṣà àti ìṣàkóso àwọn Ìjẹ̀ṣà àfọwọ́sowọ́pọ̀ eléyìí náà ní kejì báyìí ìkẹta tí a máa rí tí ó jẹ ọsítù arúgbó àwa arúgbó ni o ọsítù eléyìí kì í ṣe tẹ ẹ̀yẹ yọ̀ǹkọ̀ ẹ̀ ẹ̀yìn náà gbọ́dọ̀ tó wọ́pọ̀ nǹkan ọsítù dé lọ́tọ̀ ẹ̀yẹ máa bèrè àgbàyìn láyè láti wá àwọn ní bá ti tó bí sẹ́lẹ̀ ló lè wá bí ọ̀nà bá ti fi sẹ́mẹ́ntì ló lè wá bí ó yé lè yí lẹ́ran ó lè yé mọ̀ lè yí lẹ́ran ìyá bẹ́ẹ̀ àti ní yí gàtàgàtà lẹ́nu ìyá ní ẹ̀kọ́ fún láì bá ọ̀rọ̀ òdìdí àdúgbò lọ gómìnà àdèdúpẹ́ lọ ìyẹn ọmọ kéékèèké náà ọmọ kékeré òní òun ni àgbà ọ̀la àdúpẹ́ lọ́wọ́ aṣíwájú àti rí ohun tuntun bó ṣe níṣe joyè eléyìí tó kù tí a ṣe ń retí lọ́jọ́ iwájú ní yunifásitì wa. Ìjẹ̀ṣà lè ní yunifásitì lákòókò gómìnà rẹ̀ olóríire ni gómìnà o olóríire ni gómìnà o ọjà fún oríire wa kó ran gbogbo ya. Mo dúpẹ́ o mi ò fẹ́ sọ̀rọ̀ jù torí ibi tí a sì ń lọ nígbà tá a bá wọlé yìí àti àlọ́ wákàtí méjì ká tó lè jáde gbogbo ohun arúgbó nídìí mo fi yé ọmọdé padà ọmọge padà ọ̀rọ̀ wà nínú ilé améwò níwájú. Ní gbogbo Áfíríkà ìkejì òun ọdún méjì. Sọ̀rọ̀ tó máa dúpẹ́ lọ́rin ọmọlúwàbí rẹ̀. Ẹran àkọ́ láti dédé adé ìtọ́rọ̀ àkọ́ láti ní yunifásitì. A sì ṣe é ṣe lórúkọ Jésù Kristi Olúwa wa.